ó ṣeé ṣe kí àwọn aṣòfin ìyún àwọn sẹ́nítọ̀ àti ọ̀nàrẹ́bù nílé ìgbìmọ̀ aṣòfin làbújá kan kí wọ́n bínú kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC ìyún All Progressives Congress pẹ̀lú ìpàdé tó wáyé láàrin àwọn àti olórí oko ẹgbẹ́ náà àti olórí oko Nàìjíríà ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sì lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín pé ọ̀pọ̀ àwọn sẹ́nítọ̀ àti ọ̀nàrẹ́bù ní ilé ìgbìmọ̀ aṣòfin kékeré àti àgbà làbújá báyìí tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC nínú ọdún sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tá a sì gbọ́ pé ọ̀pọ̀ nínú wọn ló ti ń wò ó wípé àwọn yóò lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú alátakò tàbí káwọn lọ ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú alátakò pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí àti àbájáde ìpàdé táwọn bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe nínú ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí. Ẹ rántí pé ètò ìdìbò gbogbogbò ọdún tó ń bọ̀ ó ti ń kanlẹ̀kùn gbàngbàn bẹ́ẹ̀ làjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC wọ́n ti kéde wípé nínú oṣù karùn-ún ní ètò ìdìbò abẹ́lé ìtòlóyìnbó ń pè primary election tí gbogbo ẹgbẹ́ òṣèlú tí ó ti fa olùdíje wọn kalẹ̀ ni wọ́n gbọ́dọ̀ parí gbogbo ètò ìdìbò náà ní ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún yìí ní the 30th of May 2026. ṣùgbọ́n ṣá o níṣe ní ọ̀pọ̀ àwọn aṣòfin làbújá yan sẹ́nitọ̀ àti ọ̀nàrẹ́bù iná máa ń forí gbárí pẹ̀lú àwọn gómìnà wọn ní ìpínlẹ̀ ẹnìkọ̀ọ̀kan wọn nítorí pé lẹ́yìn àwọn ìpínlẹ̀ míì àwọn gómìnà míì wọ́n ti ní olùdíje tó ń fà kalẹ̀ tí wọ́n fẹ́ káwọn sẹ́nitọ̀ àti ọ̀nàrẹ́bù míì kí wọ́n rí tíkẹ́ẹ̀tì gbà láti padà sí ilé ìgbìmọ̀ aṣòfin lọ́dún tó ń bọ̀. Eléyìí ló ń dá wàhálà sílẹ̀ tó fi jẹ́ pé àwọn aṣòfin wọn lọ fojú sun àwọn adarí wọn ìyẹn ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà làbújá sẹ́nitọ̀ Godswill Akpabio àti abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin kékeré làbújá ọ̀nàrẹ́bù Tajudeen Abbas. Eléyìí ló jẹ́ kí àwọn méjèèjì wọ́n máa kó àwọn adarí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣòfin kékeré làbújá ni wọ́n kó wọn lẹ́yìn láti lọ́ọ́ ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílé ìjọba tó ń pè ní Aso Rock tàbí Aso Villa ní ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí láti bẹ̀bẹ̀ pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó má jẹ́ kí ojú ti àwọn aṣòfin náà kó jẹ́ kí gbogbo wọn kan rí tíkẹ́ẹ̀tì gbà padà láti lè jẹ́ kí iṣẹ́ rere wọn tẹ̀síwájú ní ìgbìmọ̀ aṣòfin nítorí pé wọ́n ti ní ìrírí wọn yóò sì tún lè máa ran ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ láti mú iṣẹ́ kó rọrùn. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ pé nínú ìpàdé náà ààrẹ Bọ́lá Ahmed Tinubu yarí o pé òun ò lè ṣèlérí pé gbogbo wọn ni yóò rí tíkẹ́ẹ̀tì gbà wípé àwọn gómìnà ní adarí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọn àwọn sì lòún gbàgbára lé lọ́wọ́ ibi tí wọ́n bá ti darí ẹgbẹ́ wọn sí iná lòún fara mọ́ tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí iná mà ló dùn àwọn sẹ́nitọ̀ àti àwọn ọ̀nàrẹ́bù kódà gbọ́ pé ọ̀pọ̀ nínú wọn ló ti ń sọ pé tí ò bá rí tíkẹ́ẹ̀tì gbà náà àwọn báwọn bá lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú alátakò ó ṣeé ṣe kí àwọn ṣiṣẹ́ tako ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀